Ògo ni fún Ọlọ́run wa ní òkè ọ̀run. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí pé kí àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé. Kókó àdúrà tí a fẹ́ gbà lénìí á mú jáde láti inú ìwé Kọ́ríńtì kejì orí kẹwàá ẹsẹ̀ ìkẹrin. Ìwé Kọ́ríńtì kejì orí kẹwàá ẹsẹ̀ ìkẹrin. Ó ní nítorí ohun ìjà wa kì í ṣe ti ara, ṣùgbọ́n ó ní agbára nínú Ọlọ́run láti wó ibi gíga palẹ̀. Ẹsẹ̀ karùn-ún, àwa ń sọ gbogbo èrò kalẹ̀ àti gbogbo ohun gíga tí ń gbé ara rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run. Àwa sì ń di gbogbo èrò ní ìgbèkùn, àwa sì ń tẹríba fún Kristi. Bíbélì wípé ohun ìjà wa kì í ṣe ti ara, ṣùgbọ́n ó ní agbára nínú Ọlọ́run láti wó ibi gíga palẹ̀. Ṣé ẹ rí oríṣiríṣi ọ̀nà ní àrékérekè ó ní èṣù máa ń lò láti dojú ìjà kọ ọmọ Ọlọ́run. Pàápàá jùlọ tó bá rí pé ọmọ Ọlọ́run tó dúró tán, tí ìgbàgbọ́ rẹ kò kí ń yẹ̀. Ohun tí ó wá ṣe ni wípé a wá mọ oríṣiríṣi òkè, oríṣiríṣi odi, a mọ irú ẹni bẹ́ẹ̀ ká láti mú kí ìrìn àjò yẹn kó sú, láti mú kó jọwọ́ sílẹ̀. Irú àwọn òkè wo? Ẹlòmíràn wà, ó lè mọ òkè àìní, ó lè mọ òkè àìsàn, ó lè mọ òkè àìríṣe, ó lè mọ òkè kí ọ̀kan wà lójú kan ṣoṣo kó mọ gbàdúrà kó dàbí ẹni pé o ò mọ àdúrà gbà. Ṣùgbọ́n ó wí pé ohun ìjà wa kì í ṣe ti ara, ṣùgbọ́n ní agbára nínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló ti gbìyànjú, wọ́n sapá wípé kí nǹkan ìkó ṣe, ṣùgbọ́n kì í ṣe nípa ti ara. Kí ni àwọn ìjà tí a ní nípa ti ẹ̀mí? Òun náà ni ká gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀. Ara ìhámọ́ra Ọlọ́run yẹn náà ni àdúrà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ rí wípé ayé ìsìn tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ gan ti ń tẹ̀ sí ìwàásù ti ayé. Wọ́n ní kí lẹ ń gbàdúrà fún? Àdúrà wo lẹ ń gbà? Kíní kan àwọn èèyàn tí generation tí a wà yìí, they are very confused people, confused generation. Wọn ò mọ ibi tí wọ́n ń lọ. Ṣùgbọ́n ìwọ ọmọ Ọlọ́run ó láti wà nínú ẹ̀mí kí ó yé ohun tó ń lọ lọ́wọ́ kó yé ọ. Wàá gbàdúrà, Olúwa, agbára tó ń wó àwọn òkè palẹ̀, agbára tí kìí sú, agbára tí kìí rẹ̀, Olúwa gbé wọ̀ mí. Agbára tí ó wó gbogbo òkè, gbogbo odi tí ọ̀tá mọ yí mi ká. Wàá gbàdúrà, Olúwa, agbára tí ó wó wọn kalẹ̀, Olúwa fi ró mi ní agbára, ró omi ara mi ní agbára, ró ẹ̀jẹ̀ mi ní agbára. Wàá tún gbàdúrà wípé Olúwa, gbogbo òkè tí ọ̀tá mọ yí mi ká yìí, ṣé ó di àìsàn ni, ṣé ó di àìní ni, ó kàwé lóòótọ́, òun struggle, ò ríṣẹ́ ṣe, ó di ní. Olúwa máa wó palẹ̀ lórúkọ Jésù, máa wó palẹ̀. Wàá pàṣẹ gbogbo odi tí ọ̀tá mọ yí mi ká, ó di àìní tí ọ̀tá mọ yí mi ká, ó di àìríṣẹ́ tí ọ̀tá mọ yí mi ká. Lórúkọ Jésù ẹ bẹ̀rẹ̀ sí ní wó. Ó di àìlè gbàdúrà, ó di ìrẹ̀wẹ̀sì, ó di ìfẹ́kúfẹ̀ẹ́ èyí tí ọ̀tá mọ yí mi ká. Lórúkọ Jésù ẹ bẹ̀rẹ̀ sí ní wó. Ẹ rí wípé tí ẹ bá ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ tó ń lọ, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò mọ nǹkan tó ń lọ nínú ẹ̀mí. Ṣé ẹ rí orílẹ̀-èdè wa Nàìjíríà? A gbọ́dọ̀ mọ fi àdúrà ràn lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń discourage, ẹ má gbàdúrà, àdúrà la nílò, a nílò àdúrà. Nítorí pé kí ni orílẹ̀-èdè yẹn ó wà nínú àwọn orílẹ̀-èdè tí Ọlọ́run fẹ́ lò fún ìkẹyìn ayé yìí. Ó ní ògo púpọ̀ púpọ̀. Ìdí ẹ̀ ni èṣù láti ìbẹ̀rẹ̀ ló ti kó wa ní ẹ̀kọ́ gìrì. Kí ló fi ṣe? Ìpilẹ̀ṣẹ̀. Ẹ rí pé ìpilẹ̀ṣẹ̀ wa gan, ìpilẹ̀ṣẹ̀ kíkó orílẹ̀-èdè yẹn jọ, ó mú ọ̀pọ̀lọpọ̀ ní tó jẹ́ ká máa tiraka láti jàjàbọ́. Báyìí ó mú dání. Ìdí ẹ̀ láti gbàdúrà bẹ̀ ìpìlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà wò. Gbogbo àwọn ibi tó wọ́ nínú ìpìlẹ̀ yẹn, Olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe ẹ̀. Àwọn ìjọba tó wà ń ta náà, àwọn náà ń làkàkà lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ṣé ká ṣe restructuring ni? Ṣé ká ṣe state police ni? Wọ́n nílò agbára Ọlọ́run, wọn ò lè dá ṣe. Ẹ já fi àdúrà ràn wọ́n lọ́wọ́ wípé Olúwa, gbogbo ibi gíga, gbogbo odi tí ọ̀tá ti mọ yí orílẹ̀-èdè wa Nàìjíríà ká, Olúwa bẹ̀rẹ̀ sí ní wó. Ara àwọn odi tí ọ̀tá mọ yí orílẹ̀-èdè yẹn ká, òun náà ni odi àìní aṣíwájú tó ní ìran rere tàbí tó
tó jẹ́ pé ó ṣe tán láti ṣe iṣẹ́, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣíwájú tí wọ́n ti jẹ sẹ́yìn, tí wọ́n ti jẹ olórí ẹ̀, tí wọ́n ti jẹ sẹ́yìn, òun náà ni àwọn tó fẹ́ ti ara wọn nìkan, àwọn tí wọ́n ń lu ipò ti ara wọn nìkan, àwọn tí wọ́n wá ti ẹ̀yà ti ara wọn nìkan. Ọlọ́run ò, gbogbo odi wọ̀nyí Olúwa máa wó kalẹ̀. Ó tún fi odi àìní, a ní ọ̀pọ̀lọpọ̀, tá bá sọ pé àìní, à ń tanra wa jẹ ni. A ní epo, a ní gold, a ní gbogbo bitumen, ìrònú gbogbo ẹ̀ pápátá la ní, ṣùgbọ́n ọmọ odi kò jẹ́ ká mọ ìlò rẹ̀. Gbogbo odi wọ̀nyí Olúwa bẹ̀rẹ̀ sí ní wó, ẹ̀mọ́ bẹ̀rẹ̀ sí ní wó. Bákan náà ó wá mọ odi insecurity yìí wá ká má lè rí mú mí. Ọlọ́run o, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run gbogbo di insecurity èyí tí ọ̀tá mọ iye orílẹ̀-èdè Nàìjíríà ká, Olúwa bẹ̀rẹ̀ sí ní wó, Olúwa bẹ̀rẹ̀ sí ní wó, Olúwa bẹ̀rẹ̀ sí ní wó. Ẹ jẹ́ ká gbàdúrà yìí dáadáa, gbàdúrà yìí fún ọmọ rẹ, gbàdúrà yìí fún ara rẹ, wípé gbogbo di tí ọ̀tá mọ iye mi ká, tí ọ̀jẹ̀ ní lọ síwájú, lórúkọ Jésù lónìí kó bẹ̀rẹ̀ sí ní wó, lórúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí ní wó. Ó di àìsàn, ó di àìríṣẹ́ṣe, ó di àìlówólọ́wọ́, ó di àìrọ́mọbí, mo pa láṣẹ nínú ayé mi àti ẹ lónìí kó bẹ̀rẹ̀ sí ní wó, lórúkọ Jésù. Káàánú Ọlọ́run kó wá èmi àti ìwọ kàn, ibikíbi tí o bá wà lágbàáyé tó ti ń gbọ́ ohùn mi yìí, lórúkọ Jésù wàá rí àánú gbà. Gbogbo odi tí ọ̀tá mọ iye ọká yẹn, ó di àìríwé ìgbélu ni, ó wá dá dúró sójú kan ṣoṣo. Ìwọ tó jẹ́ graduate, ọ̀mọ̀wé, ó wá dé ilẹ̀ mìíràn, ó wá dàbí ẹrú lórílẹ̀-èdè tó wà gan, ibi tó wà gan tó sàn ju ibi tó wà lọ. Wàá gbàdúrà Ọlọ́run tó ní ipá àti agbára. Gbogbo odi tí ọ̀tá mọ iye mi ká yìí kó máa wó. Odi àìrọ́kọfẹ́, odi àìráyafẹ́, Olúwa bẹ̀rẹ̀ sí ní wó, kí n rí àánú gbà, kí ọ̀nà kó ṣí fún mi. Àdúrà ló lè ṣe o, àdúrà ló lè ṣe. Lóòótọ́ à ń gbìyànjú gẹ́gẹ́ bí ènìyàn, yín ò ní ká má gbìyànjú gẹ́gẹ́ bí ènìyàn, ṣùgbọ́n má dáwọ́ àdúrà dúró. Gbàdúrà, torí pé ohun ìjà wa kì í ṣe ti ara, ṣùgbọ́n ní agbára nínú Ọlọ́run láti wo ibi gíga palẹ̀. Lórúkọ Jésù wàá rí tiẹ̀ ṣe, yóò dára fún ọ. Lórúkọ Baba, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí Mímọ́. Orúkọ mi ni Pastor Adékúnlé Stephen Adédèjì, tí gbogbo èèyàn mọ̀ sí Kúnlé ọmọ Aláàfin Ọ̀run, láti ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English Oak Yorùbá Parish, tó kalẹ̀ sí number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ ìsinmi láti aago 9 àbọ̀ òwúrọ̀. Olúwa ó sì bá ọ pàdé o. Jésù lolúwa. Àmín.